Hmm. Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, ẹ kú dédé àsìkò yìí o. Àlàáfíà lẹ wà o. Àlàáfíà yóò máa bá wa títí láéláé àmín. Mhm. Nǹkan tá à ń gbọ́, awuyewuye. Wọ́n ní Mariam ìgbà tí ó fi ṣèṣe lẹ́sẹ̀ tán ní wọ́n ní ó ṣe l'accident, wọ́n fi mọ́tò gbá lẹ́sẹ̀, wọ́n ṣàárọ̀ ṣẹ̀ lọ sí hospital. Wọ́n ní nígbà tó dé hospital, wọ́n ní wọ́n máa ṣe operation sí ẹsẹ̀ yẹn kó lè fi rìn, kó tó lè fi rìn dáadáa. Hmm. Wọ́n bá ní, wọ́n ní ń ṣe ni Mariam wá bẹ̀rẹ̀ sí ní ké. Mariam ni mò ń sọ o. Mariam wá bẹ̀rẹ̀ sí ní pariwo pé, ṣé kìí ṣe pé àṣírí òun fẹ́ tú báyìí? Ṣé kìí ṣe ikú òun ti dé báyìí? Ṣé ó ṣáà bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi pé kán bá òun pe kán bá òun pe Naomi. Òun fẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, kí Naomi gbàdúrà fún òun. Mo ti sọ fún yín nígbà kan, bí sìnárò kiní yẹn ṣe jẹ́. Wọ́n ṣáà ní Naomi ṣe prayer fún ìgbà yẹn. So ìgbà tó wá dé láti hospital, wọ́n ní Queen Naomi dẹ̀ wá sí ààfin níjọ́ yẹn. Wọ́n ní bí ó ṣe wọlé tó dé yẹn, wọ́n ní ṣe ló dẹ̀ lọ embrace Queen Naomi o. Wọ́n ló dìde ó hug ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó mọre ṣá. Pé ìṣe lẹ̀rù tí ẹ̀ ń ba Queen pé léyìí tí Mariam fi ń hug òun yìí. Pé òun ò mà ríru eléyìí rí, wọ́n láwọn èèyàn wá surprise pé kí ló ń ṣe eléyìí? Ṣé kìí ṣe pé ó lọ fẹ́ fi nǹkan nu Naomi? Àbí ìtumọ̀ eléyìí tó lọ ń hug ẹ̀? But normal, nǹkan tó yẹ kéèyàn ṣe, ẹni tó gbádùn dáadáa, tó nínúure, nǹkan tó yẹ kéèyàn ṣe láti fi ìmoore hàn. But Mariam ti kọjá bẹ́ẹ̀. Ayé Mariam pẹ̀lú òògùn ó ti kọjá bẹ́ẹ̀. So wọ́n máa fura pẹ̀lú gbogbo action ẹ̀. Ìbáà tiẹ̀ born again, wọ́n tún máa fura pé wọ́n máa doubt. Ó ti ṣèkà jìnnà. Unrepentant enemy ná máa ń pe irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Ẹ báà sọ fún sọ, kẹ́ ẹ preach fún láti that is the devil for you. Ṣé èèyàn àfi tí devil bá repent lénìí pé òun ò ṣe mọ́, Ọlọ́run dáríjì òun, Ọlọ́run á kúkú dáríjì. But ìgbéraga àti èpè tí Ọlọ́run ti ṣẹ́ fún láti òde ọ̀run wá tó fi lé wá sáyé, tó ń bá Ọlọ́run ṣe ìgbéraga. Tó bá lè ju gbogbo ìgbéraga sílẹ̀, Ọlọ́run á dáríjì. Òun ni irú Naomi yẹn. Naomi báwo? Òun ni irú Mariam yẹn. Pé tó bá lè fi ìgbéraga sílẹ̀, tó wo Naomi gẹ́gẹ́ bí ẹni, bí ọkàn ẹ̀, ẹni Ọlọ́run tọ́lọ́run gbénú ẹ̀, tóun dẹ̀ repent ní tòótọ́. Kí ló wà ńbẹ̀? Naomi á dáríjì now. Ṣùgbọ́n wọ́n ní Bíbélì sọ pé inú ọmọ ènìyàn burú jáì, pé ta ló lè mọ̀ ọ́? Àfọlọ́run. So wọ́n ní bí Mariam ṣe wá hug Naomi tó ló ṣe, bí ó ṣe gbàdúrà fún òun ní hospital tóun fi ṣe operation yẹn láyọ̀ àtàlàáfíà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. So àwọn kan wá sọ pé àwọn tó ń to comment, wọ́n ní kí Naomi ṣọ́ra o. Kí Naomi ṣọ́ra o fún Mariam o. Mariam ò ń ṣe ẹni téèyàn ń gbára lé o. Kì í ṣe ẹni téèyàn ń fọkàn tán o. Èṣù bí èèyàn ni o. Èèyàn bí èṣù o. Kí Naomi ṣọ́ra fún Mariam. Wọ́n ní ejò lábẹ́ ewé ni o.
ó lè ṣáàyàn any moment at any time. Ìyẹn Mariam. Kí ni nǹkan ta fẹ́ fàyọ ní pé tójú tìyẹ́ làparò fi ń ríran. Kí Naomi kó ṣọ́ra fún Mariam. Ṣé ẹ rí pé ayé Mariam, Ọlọ́run nìkan ni tó bá ṣe rere gan wọn ní mọ̀ wọ́n á sọ pé ibi ló ń ṣe. Torí ó ti fi gbogbo ọjọ́ ayé ẹ̀ nínú palace yẹn láti máa ṣe ibi. Ó fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ní palace yẹn láti máa ṣe inúnibíni sí ọmọnìkejì. Tẹ bá rí bí Mariam ṣe wà ní ààfin yẹn, gbogbo everybody ni ò like ẹ̀ because èrò ibi ní action ẹ̀ ní gbogbo ìgbà. Kò dẹ̀ ní ìtìjú. Ó mọ̀ pé nǹkan báyìí ló yẹ kí èèyàn ṣe o. Wọ́n ní àwọn ìlú kan báyìí náà máa ń sọ wípé wọ́n ní ọmọ onílùú á tẹ̀ jẹ́jẹ́ ṣùgbọ́n àlejò wọ́n á tẹ̀ ṣùàṣùà. Mariam ò fẹ́ mọ̀ nípa àlejò lòun ní Ilé Ifẹ̀. Kò fẹ́ mọ̀ rárá rárá rárá. Kì í tiẹ̀ tún ṣe Yorùbá. Tó bá ti jẹ́ pé Yorùbá wọ́n á ní gbogbo wa ní Oòduà, gbogbo wa ní Odùduwà, ọmọ Odùduwà. Ṣùgbọ́n tí ẹ yàtọ̀ fínnífínní. Ó fi gbogbo ìlú gbéra lẹ̀, ó wá sí ilẹ̀ Yorùbá. Ìyẹn lẹ máa fi mọ̀ pé ibi tó ti ń bọ̀. Tọ́ bá ti mọ ibi tó ti tọ́ bá mọ ìlú tó ti wá, wọ́n á mọ̀ pé kò fi ara re kúrò ní ìlú tó ti wá, tó wá sí ilẹ̀ Odùduwà tó tún wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìbàjẹ́. Kẹ́ mọ̀ pé ìbàjẹ́ yẹn ti wà nínú ayé, ó wà nínú ẹ̀jẹ̀. Èèyàn kan lè dédé sọ wípé kó olúwa ẹ̀ máa pretend láti hùwà oníwà. No. Nǹkan tó wà tó jẹ́ ìwà tiẹ̀, òun ló máa ń jẹyọ nígbà gbogbo fún ẹni tó bá ń ṣe ibi. So gbogbo èrò Mariam fún Naomi kò dára rárá. Ẹ jẹ́ kí a kìlọ̀ fún Naomi pé kó ṣọ́ra ṣe o. Kó ṣọ́ra ṣe, ilẹ̀ ń yọ̀ o. Kì í ṣe irú Mariam yẹn ló máa sọ pé òun ti repent lójijì. Tó dẹ̀ di pé kí Naomi wá gbára lé. Àbọ̀ ọ̀rọ̀ la sọ fún ọmọlúàbí o. Àwọn èèyàn ní hugging tó hug Naomi. Mo ti ẹ̀ kúkú jẹ́rìí Naomi. Action ẹ̀ gan pàápàá, Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ó ti ń ya ara Naomi sí mímọ́ nígbà tó fi dìde tó wá hug Naomi. Olúwa mọ bó ṣe ń ṣọ́ àwọn tiẹ̀. Ṣùgbọ́n a ní sọ pé títorí pé à ń jẹ́ fọ́lọ́runṣọ́, orúkọ wa fọ́lọ́runṣọ́, ká wá sọ wípé jẹ́ kí fọ́lọ́runṣọ́ lọ fi okùn ọ̀gẹ̀dẹ̀ lọ máa wọ́n pẹ́. Impossibility. So àbọ̀ ọ̀rọ̀ náà sọ fún ọmọlúàbí tó bá dénú àdúndélé. Ire o, ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé fún ẹ tí ń tẹ́tí sí wa. Ẹ bá mi subscribe, ẹ bá mi share, kí ẹ bá mi like. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Bye.